Welcome to Zisodel TV. Kindly subscribe, share, and like for latest updates and news. Hey guys, yes, I've got latest update for you about Abibokikiola. You know, he's in the news and he's in the news this time around for the good reason though, as the guy is a good guy. He's a generous guy. He's a nice man. He donated 50 million naira to his community head. You know, the guy is a good guy. You know, when it comes to giving, he's good, he's generous. Oh yeah, Abibokikiola, zazu. Oh yeah, weigh my own. This is my hand. The guy is a good guy. That's the update about him. The guy is a good guy. So as he just donated the sum of 50 million naira to his community head. So that's a good one for me. Say thumbs up. Keep it up. That's the unity of Tigbo land. Awori wa kala. Jati Tigbo de loading. Akoy amolodo. I said láti London ni o. Way back from London. Kini ma faja. International ọba lọba ti wa, high class ọba, first class ọba. Mo wà London ni. Ọ̀nà kámẹ́rà àwọn màmí tó ra àwọn màmí. Àwọn màmí ẹ sálà. Visa. Omolalomi. Zazu special. Àkóyè onítìgbò. Láti ẹ̀kọ́ máa gbọ́ onítìgbò lòdì. Tìgbò dé. Àkóyè amúlòdù. Àkóyè onítìgbò. Ẹ̀kọ́ tó zẹrí ẹ̀. Ó ti sẹ̀. Ẹ bá kó aṣọ wá kiri fún àwọn. Bàbá yín gáyà. You wanna go wale? Como bí àrí méjì ìdí àgbébọn lè fi jámọláyà ẹ̀. Ìpí ènìyàn ṣe gbọ́. Ibi àrí méjì ìdí àgbébọn jámọláyà ẹ̀. Òfin bẹ̀rẹ̀ bàjẹ́ mọ̀ bóyá tẹ̀lé bá wà ha bẹ̀rẹ̀ díẹ̀ torí. Jámọláyà. Mo ṣe máa ṣe máa kọ́ ṣọ̀nà ẹ̀ wọ ibi àdìbọ̀dẹ̀ mọ́ jámọláyà. Wọ́n máa ṣe. Sákàtì aṣojú mo tẹ̀fẹ́ kọ̀mẹ́ǹtì lórí ẹ̀ ìgbà tó ní Zazu pẹ̀lú ọ̀tún ṣe òun ló ṣe àgbẹ̀kọ́ pẹ̀lú. ẹ bá tẹ̀ sí jẹ́ ká ìbá mi jẹ́ ká bọ́ àti máa gbé sí platform àá máa gbé sí platform àti kọ́tẹ̀ mọ́ wọn ní tó ń ṣe sí. Má bọ̀ mí. àgbè